Gbàjọkẹ́ bá ti jíire abúṣe bútibúṣe. Ṣé Bọ́ládì méjì ló rán mi sí ọ o? Ó ní kí n kì ọ́ lóní gbèjègbèjọ ni. Nítorí pé mo mọlé àwọn bàbá tó bí ọ lọ́mọ. Òun ló ṣe ní kí n kì ọ́ bí ọlọ́gẹ̀rẹ̀ o. Kí n kì ọ́ bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Ó ní kí n kì ọ́ délé àwọn bàbá tó bí ọ lọ́mọ. Ìrágbìjí nìyàn ọmọ olókè méjì takọtabo lórí àgbà. Ọ̀kan lọ́wọ́ lulẹ̀ lòkù kan. Àdádáríjọ wọn wá bókè ṣọ̀tẹ̀. Òkè ó jẹ́ òkè ó mú. Òkè ní òwà rẹ̀ ilé ogun lé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ olúfọ́nrolú, ẹ̀yin lọ́mọ òròláwẹ̀, ẹ̀yin lọ́mọ òrísọ̀pọ̀nàpọ̀ ní gàlégàlé ṣe bí Ìrágbìjí nílé bàbá tó bí ọlọ́mọ. Mo ní Àjọkẹ́ o, Àjọkẹ́ ṣe bí ìwọ ni mo ń kí. Àjọkẹ́ ṣe bí ìwọ ni mo ń kí o. Ó ti ṣọdún ní o. Wàá ṣe mí láṣẹ Elédùmarè ọba mi òkè. Ọdọọdún là ń rórógbó. Aládọọdún là ń rórógbó. Ọdọọdún là ń ra Hausa. Ọdọọdún ní ságbérúwé. Ọdọọdún là ń rọmọ òbí lórí àtẹ. Àtẹ́lẹsẹ̀ ní ìbẹ̀nà. Mo ní ó máa bẹ títí ayérayé ni. Ìgbà ọdún